Ẹ ṣe rere o, ẹ ṣe rere, ẹ ṣe rere kó ba lè yẹ wá o. Ẹ̀yin èèyàn mi, hmm, ẹ rí pé orin mo gbé wọlé láàárọ̀ kùtùkùtù. Ẹ ṣé o, ẹ̀yin èèyàn mi bẹ ṣe ń tẹ́tí sí wa o. Tẹ́ẹ̀dẹ̀ bá mi share, tẹ́ẹ̀ bá mi like, tẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe. Ọlọ́run ọba á ṣe é nu iṣẹ́ tí yín o. In Jesus' name, amen. Nǹkan tí mo gbé borùn wá láàárọ̀ yìí, à ń pè ní gbé borùn but in reality ni à ń sọ. Ohun ta tún gbọ́, kì í ṣe kékeré o. Ṣé mo sọ fún wa pé wọ́n ní, ṣé mo ti ṣe program yẹn fún wa pé Ashley ló lóun ti surrender. Ashley ó lóun ti káwọ́ sókè, òun ti surrender pé òun ò ṣe kà mọ́. Òun ti jáwọ́ nínú ọ̀rọ̀ Naomi. Ṣé ẹ mọ̀? Ẹni tó bá sọ wípé òun jáwọ́ bẹ́ẹ̀, ó máa show ẹ̀. Ẹni tó bá ń ṣe ìkà tó sọ wípé òun ti surrender. Kì í ṣe pé by ẹnu lásán nìkan. Ẹ jẹ́ kí wọ́n sọ fún irú èèyàn bẹ́ẹ̀ pé show ẹ̀ fún wa. Jẹ́ kí a fi hàn gbogbo ayé, fi hàn gbogbo internet, fi gbogbo ẹ̀ hàn gbogbo everybody kí a lè mọ̀ wípé jẹ́ kó wà nínú iṣẹ́, fi ṣe iṣẹ́ ṣe. Torí gbogbo iṣẹ́ ta mọ̀ tí Ashley ń ṣe láti ìjọ yìí, ìkà ló fi ń ṣe. Iṣẹ́ ìkà ló fi ń ṣe. Ìgbà tó dẹ̀ ti sọ pé òun ti jáwọ́, òun ò ṣe bí mọ́, òun ò ṣe bí mọ́, òun máa tẹ̀lé ìlànà tó Ọlọ́run ṣe fún òun. Pé wickedness tó òun wicked, òun kò máa ń bá ara òun bẹ́ẹ̀ ni. Pé òun kàn dédé bá ara òun bẹ́ẹ̀. Kí ló dé tó ń bá ara ẹ̀ bẹ́ẹ̀? Ó ní bàbá òun ló kọ́ òun lóró ìkà. Òun náà dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe ìkà. Wọ́n lẹ́ni tí wọ́n bá kọ́ lóró, tí ó bá jẹ́ pé ìkà yẹn wà nínú ẹ̀jẹ̀ kò ní ṣe. Òun gan máa sọ pé ó tì. Ṣùgbọ́n tó bá kún fún àdúrà, gbogbo iṣẹ́ èṣù máa já dànù kúrò ní ayé ẹ̀. Bẹ́ẹ̀ ni. Wọ́n wá tún wá sọ wípé ìgbà kan pé ṣèbó lọ sí ẹni tó sọ wípé bàbá òun ló kọ́ òun lóró, ló kọ́ òun ní ìkà láti máa ṣe. Ìkà náà ló, bàbá ẹ̀ náà ló sọ fún un pé kó lọ sí etí odò, kó lọ mú ẹlẹ́rìndòdò, yẹ́lò ẹlẹ́rìndòdò tó máa ń mu yẹn. Wọ́n ló mú lọ bẹ́ẹ̀, ó dẹ̀ mú fọ́tò, ó dẹ̀ mú orúkọ àwọn èèyàn. Pàápàá jùlọ ti Naomi. Ó lọ wa kíní, ó wa kòtò bẹ́ẹ̀, ó jù sínú ẹ̀. Ó da ẹlẹ́rìndòdò yẹn sí. Pé láti ṣe kíni, ṣèbó ló lọ pe orúkọ àwọn ọmọ ọlọ́mọ sáìdà. Ìbẹ́ ẹnu wọn náà ló fi kà. Ẹnu wọn náà ló fi ṣe. Pẹ̀lú gbogbo ẹ̀, pàbọ́ ló jásí. Ọmọ yẹn túbọ̀ ń tattoo ni. Queen Naomi àti àwọn àtọmọ ẹ̀ wọ́n ń tattoo ni. Àti kábíyèsí gbogbo wọn ń tattoo ni pé kí ni. Tí pẹ́pẹ́yẹ bá jẹ òkúta, omi ló máa fi ṣu. Òun ló wé àwọn àgbà. Nǹkan tó òwe ta gbọ́, wọ́n ní tí pẹ́pẹ́yẹ bá jẹ òkúta, òwe Yorùbá ni. Omi ló máa fi ṣu. Bẹ́ẹ̀ ni. Òwe ni mystery dẹ̀ ni. So, ló bá ní, òun jáwọ́. Show ẹ̀ fún wa. Ṣé ẹ rí Queen Naomi tí ẹ̀ ń wò yẹn? Tí gbogbo wa dá dìbò fún. Òun ló dẹ̀ ti win. Torí a ní sọ pé òun ló máa win. Ó ti win already. Gbogbo àwọn ará ilé Ifẹ̀, àtọkùnrin, àtobìnrin, àtọmọdé àtàgbà. Gbogbo wọn náà ń wárí fún Naomi pé ìjọ́ wo làwọn fẹ́ fojú sọ́nà pẹ́ tó kí Naomi máa bọ̀. Torí òun ni igi gangan láàfin ń sìn yín. Láti ìgbà táláyé ti dáyé, mistake táwọn ti ṣe nígbà tí Naomi ti wọnú ààfin rí tó tún yá tó tún lọ. Àwọn náà mọ irú ìyà tó jẹ wọ́n ní palace. Wọ́n mọ irú nǹkan tí ó gbé lọ kúrò nínú ààfin. Ṣùgbọ́n sìn yín,
wọ́n ń wá pé kí Naomi kó padà. Àtọkùnrin o, àtobìnrin, àtọmọdé, àtàgbà, àti àgbàlagbà, àti ìjòyè. Pàápàá jùlọ Ọba Adéyẹyè Ògúnwùsì Ẹniìtàn. Ó mà ga o, ó ga o, ó ga o. So ẹni ẹlẹ́ni, wọ́n mọ nǹkan tó jẹ́. Wọ́n mọ̀ pé igi àràbà tó migbó kìjikìji, òun ni Naomi fẹ́ jẹ ní second time yìí tó ń bọ̀. Àwọn ọ̀tá fẹ́, àwọn ọ̀tá kọ̀, Ọlọ́run ò gbà fún wọn. Ọlọ́run ti ba iṣẹ́ wọn jẹ́. Pẹ̀lú bọ́n ṣe sáré káàkiri kìtàkìtà, wọ́n mófo ni. Pẹ̀lú bí kábíyèsí wọ́n ti threaten kábíyèsí pẹ̀lú gbogbo ẹ̀ pé kò ní ṣe é ṣe. Wọ́n ṣubú dànù ni, gbogbo wọn ṣubú dànù. Ìfẹ́ Naomi túbọ̀ ń kẹná sí ní kẹ́ò láyà kábíyèsí. Wọ́n fẹ́ wọn kọ̀. Naomi is the pillar in that Ilé-Ifẹ̀ palace. Ẹ̀yin èèyàn wa, ó dá gan bẹ́ẹ̀ o. Ó dá bẹ́ẹ̀ ká máa fi òye, ká máa fi máa gbéra, ká máa fi máa bá ara wọn sọ òótọ́ ọ̀rọ̀, ká máa sọ òye papọ̀, ká máa fúnra wa ní ìmọ̀ràn. Kí la fẹ́ sọ, kí la ní wí? Mélòó la fẹ́ kà nínú gbogbo iṣẹ́ tí wọ́n ti ṣe sí Naomi, àwọn èèyàn ìkà, àwọn ọ̀tá. Ọlọ́run ni ò jẹ́ kó ṣẹlẹ̀. Ọlọ́run ni ò jẹ́ kí ìmọ̀ta ṣẹ lára Naomi àti kábíyèsí, pàápàá jùlọ Tádé ní ká wò. Ọlọ́run wa, a ó máa yìn yín, a ó máa gbé yín ga. Kí iṣẹ́ yìí kó túbọ̀ máa tẹ̀síwájú láti máa ṣe rere, láti máa ràn wá lọ́wọ́, pàápàá jùlọ fún pípadàbọ̀ Naomi. Pípadàbọ̀ Naomi. Pé a fẹ́ kí Ọlọ́run ó gbògo, k'Ọlọ́run kó gba gbogbo ògo, k'Ọlọ́run kó gba gbogbo ìyìn, k'Ọlọ́run kó gba gbogbo ọlá. Kí ògo àti ìyìn kó jẹ́ ti Ọlọ́run wa lókè. Báwo ni ìbá ṣe dùn tó? Gbogbo ẹ̀ máa ṣojú ẹ̀mí wa lágbára Kristi ọba ìyanu. Gbogbo àwọn olólùfẹ́ Naomi, ẹ ṣé gan ni o. Ẹ ṣé gan, ẹ kú àdúrótì. Ẹ bẹ̀rẹ̀ sí ní máa bá wa máa gba àdúrà láìsinmi àti láìṣàárẹ̀, nítorí wọ́n ní gbogbo ohun tó fẹ́, nǹkan dáradára ó fẹ́ àdúrà. Èyí tó sì kù díẹ̀ káàtò, wọ́n ló tún fẹ́ àdúrà. Ẹ ṣé o. Wọ́n ní àwọn ará Ifẹ̀, wọ́n ní kí Naomi tètè dé. Ojú wa wọ́n ti fojú sọ́nà o. Ẹ̀yin èèyàn wa, ẹ ṣé gan. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe bá mi like, tẹ́ bá mi share, tẹ́ bá mi subscribe. Ẹ ṣé o. Àbọ̀ Ọlọ́run á dúró tì yín o. Ikú ò ní jí yín pamọ́ wa lọ́wọ́, àrùn ò ní sọ yín lọ́jọ́ o. Gbogbo àjọṣe pẹpẹ, àbọ̀ Ọlọ́run á dájú lórí wa. Ààfin kábíyèsí, á tùbà, á tùṣẹ́, á tòrò. Ẹ̀mí mímọ́ á bà lé wọn. Agbára Ọlọ́run á jọba ní ààfin Ọ̀jájá. Tí Ọlọ́run ni yóò ṣẹ o, ní agbára ẹ̀jẹ̀ Jésù Kristi, Olúwa tó olùgbàlà wa. Àmín. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.